Àtàbólúwárì númọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀, ọ̀nà wa yóò ti ní mọ́lẹ̀ tó. Bàtà bá ń ṣe fẹ́rẹ̀, òun yóò máa bá wa gbé, àti àwọn tó gbẹ́kẹ̀ wọ́n rẹ̀. Mo kí wa ní orúkọ Jésù Kristi Olúwa tí ó ṣe iyebíye jùlọ. Ẹ káàbọ̀ sínú ìwàásù ti ọjọ́ òní. Olúwa nínú àánú rẹ̀ yóò dá yín láre. Olúwa nínú àánú rẹ̀ yóò ṣẹ́gun fún yín. Olúwa nínú àánú rẹ̀ yóò gba ọ̀rọ̀ yín rò. Olúwa nínú àánú rẹ̀ yóò fún yín ní ayọ̀ tó pọ̀ ní ọdún yìí. Mo gbàdúrà fún ọ wípé ju bí o ti lérò lọ, Olúwa yóò bùkún fún ọ lọ́pọ̀lọpọ̀. Láti òní lọ, gbogbo ohun tí ṣe gbèdéke ìdádúró, gbogbo ohun tí ṣe gbèdéke ìpọ́njú, ìnira, àìsàn, agbára Ọlọ́run kó fọ́ wọn tútú lónìí. Gba òmìnira rẹ ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè, olùṣọ́ àgùntàn ìjọ Mushin Baptist Church, Lagos. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà lónìí ó wà nínú lẹ́tà Paul sí Fílímónì, láti ẹsẹ̀ ìkẹwàá dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Fílímónì ẹsẹ̀ ìkẹwàá dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Èmi bẹ̀ ọ́ fún ọmọ mi tí mo bí nínú ìdè mi, Onésímù, nígbà kan rí ẹni tí ó jẹ́ aláìlérè fún ọ, ṣùgbọ́n nísinsìnyí ó lérè fún ọ àti fún mi. Ẹni tí mo rán padà, àní òǹtìkára rẹ̀, èyí ni olùfẹ́ mi, ẹni tí èmi ìbá fẹ́ dá dúró pẹ̀lú mi kí ó lè máa ṣe iṣẹ́ ìránṣẹ́ fún mi ní ipò rẹ̀ nínú ìdè ìhìnrere. Ṣùgbọ́n ní àìmọ̀ inú rẹ̀ èmi kò fẹ́ ṣe ohun kan, kí oore rẹ̀ kó má bàa dàbí àìgbìyànjú ṣe bí kò ṣe tìfẹ́tìfẹ́. Nítorí bóyá ìdí rẹ̀ ni èyí tí ó fi kúrò lọ́dọ̀ rẹ̀ fún ìgbà díẹ̀, kí ìwọ kí ó bàa lè ní títí láé. Kì í ṣe bí ẹrú mọ́, ṣùgbọ́n ó ju ẹrú lọ. Arákùnrin olùfẹ́, pàápàá fún mi, mélòó mélòó jù bẹ́ẹ̀ lọ fún ọ nípa ti ara àti nípa ti Olúwa. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Kí Olúwa kó fi agbára fún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, mẹ́ta lọ́kan nínú ọ̀run, a fi ògo, ọlá, ìyìn àti ìbùkún fún orúkọ rẹ̀. Fún oore ọ̀fẹ́ tí a ní láti kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ rẹ̀ lónìí, gba ọpẹ́ wa Olúwa. A dúpẹ́ fún ọ̀rọ̀ yìí tó rán sí wa. A dúpẹ́ nítorí pé ò jẹ́ kí ọ̀run kó tì mọ́ wa. A dúpẹ́ nítorí pé ò jẹ́ kí ọ̀run kó sé mọ́ wa nípa ọ̀rọ̀ rẹ̀. Jésù ọmọ Ọlọ́run, gba ọpẹ́ wa. Bí ìwọ Ọlọ́run ti rán ọ̀rọ̀ náà jáde lónìí, lórúkọ Jésù, ọ̀rọ̀ náà má jẹ́ kó bọ́ sílẹ̀ lásán. Olúwa, jẹ́ kó ṣẹ́ ìwòsàn, jẹ́ kó ṣẹ́ ìdáǹdè, jẹ́ kó ṣẹ́ ìtúsílẹ̀, jẹ́ kó ṣẹ́ àlàáfíà, jẹ́ kó ṣiṣẹ́ orí ọ̀fẹ́ lọ́kàn àwọn tó ń gbọ́ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí lónìí má jẹ́ kó takò wá. Gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, ẹ ó gbọ́ sí àlàáfíà, sí ìyè àìnípẹ̀kun. Yóò dára fún yín, bẹ́ẹ̀ ni yóò rí, ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí à ń kíyèsí lónìí ó ní ṣíṣe àtúnṣe ìbáṣepọ̀ èyí tí ó rẹjá. Ṣíṣe àtúnṣe ìbáṣepọ̀ èyí tí ó rẹjá. Nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a ti kà nínú ìwé Fílímónì, ẹsẹ̀ ìkẹwàá sí ìkẹrìndínlógún, a rí níbẹ̀ níbi tí Pọ́ọ̀lù tí ó ti ń ṣìpẹ̀, tí ó ti ń bẹ̀bẹ̀ fún Onésímù, torí pé à ń wo ìgbé ayé Fílímónì àti Onésímù nínú ẹ̀kọ́ lónìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ láti ṣe àtúnṣe, láti ṣe àtúntò, láti mú àlàáfíà bá ìbáṣepọ̀ èyí tó dàrú tàbí èyí tó rẹjá. Pọ́ọ̀lù àpọ́stélì ó ń ṣìpẹ̀ fún Onésímù, ẹni tó jẹ́ ẹrú èyí tó sá lọ kúrò lọ́dọ̀ Fílímónì.
iṣẹ́ tí Paul ń ṣe yìí nípa ìsìpẹ̀ yìí ó ní Jésù Olúwa ṣe fún wa lọ́dọ̀ Ọlọ́run Bàbá títí di òní tí ó ń ṣìpẹ̀ fún wa ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Olódùmarè. Bákan náà ó ní àwọn ọmọlẹ́yìn Kristi a gbọ́dọ̀ rí pé ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ó dán mọ́rán, ìbáṣepọ̀ wa pẹ̀lú ara wa ó dán mọ́rán láti dáríjì, láti gba ìsìpẹ̀ àti láti máa gbé ní àlàáfíà pẹ̀lú ara wa, ní pàtàkì jùlọ ká dáríjì àwọn tí ó bá ṣẹ̀ wá. Nígbà tí a ń sọ nípa ìgbórógan tàbí ìjà, èyí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn, a ò lè mú kúrò nínú ìgbésí ayé wa, nítorí pé àrẹ́mọ̀jà kan ò sí, ajàmọ́rẹ́ kan ò sí, àjàngbìlà òun ni kò sunwọ̀n. Mo fẹ́ bi ọ́ léèrè lónìí pé bóyá tí ẹnìkan bá sọ̀rọ̀ ìbínú sí ọ tàbí ẹnìkan bá hùwà ẹ̀dá sí ọ, bóyá ọ̀rẹ́ rẹ ni tàbí ìyàwó rẹ ni tàbí ọkọ rẹ ni, ṣé nítorí rẹ̀ ẹ bá túká, yóò bá dá ìjà sílẹ̀ tí ẹ ò ní lè parí rẹ̀? Bóyá ọ̀rọ̀ yẹn tilẹ̀ mú kí ìrora kó wọnú ọkàn rẹ tàbí kó mú kí o pàdánù nǹkankan, nítorí bẹ́ẹ̀ ló bá sọ pé kó ń kálukú kó máa lọ ní ọ̀nà tirẹ̀. Eléyìí kò bójúmu. Nítorí náà la sì fẹ́ wò nínú ọ̀rọ̀ Ọlọ́run lónìí ọ̀nà tí a lè gbà láti ṣe àtúnṣe, láti ṣe àtúntò, láti bá ara wa rẹ́ nínú ìbáṣepọ̀ èyí tí a ní pẹ̀lú Ọlọ́run àti ara wa. Àwọn ìbéèrè wọ̀nyí ó ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìwàásù tòní yóò gbìyànjú láti dáhùn, láti yànnàná rẹ̀ fún wa. Ìbéèrè àkọ́kọ́ ó ní pé kí ni à ń pè ní ìgbórógan tàbí ìjà tàbí aáwọ̀? Kí ni à ń pè ní ìgbórógan, ìjà tàbí aáwọ̀? Kí ni à ń pè ní ìbáṣepọ̀? Kí tilẹ̀ ní ìbáṣepọ̀? Kí ló túmọ̀ sí? Báwo la ṣe lè yanjú aáwọ̀? Báwo la ṣe lè yanjú àágan tàbí ìgbórógan èyí tó wà láàrin wa? Nípa bẹ́ẹ̀ a ó parí rẹ̀ pé báwo la ṣe lè máa gbé ní àlàáfíà, ní ìrẹ́pọ̀ ní àárín ara wa. Bàtí a bá sọ nípa ìjà tàbí ìgbórógan tàbí aáwọ̀, ohun tí a sọ ni pé ìgbà tí a bá ní ìtàkùrọ̀sọ tó lòdì sí ara wa, bàtí a bá ní ìtàkùrọ̀sọ èyí tí ó mú ìjìyàn wá, tí a ń jiyàn tó mú kí a pín sí méjì, kí a ya ara wa kúrò lọ́dọ̀ ara wa nítorí ohun tó jẹ́ ìfẹ́ ọkàn wa, nítorí èròǹgbà wa, nítorí pé ọ̀rọ̀ kíkorò tí a sọ sí ara wa ó lè mú ìrora wá, ó lè mú ìyapa wá. Àwọn nǹkan wọ̀nyí là ń pè ní aáwọ̀ tàbí ìjà. Ohun kan tí ó ti fọ́, tí ó ti fọ́ká tàbí tí ó ti rẹ́já, ó ní bí ìgbà tí ilé bá dàrú, tí ilé túká, tí ọkọ lọ lọ́tọ̀, tí aya lọ lọ́tọ̀, tí àwọn ọmọ lọ lọ́tọ̀. Ìgbé ayé tí a sọ fún wa nípa rẹ̀ ó ní pé ìgbé ayé tó ní ìbáṣepọ̀ láàrin ọkọ àti aya, láàrin aya àti ọkọ, láàrin àwọn ọmọ, àti láàrin ìdílé, àti láàrin ọ̀rẹ́, àti láàrin ọ̀rẹ́. Eléyìí nìkan kọ́, ìbáṣepọ̀ wà láàrin oníwàásù àti ọmọ ìjọ, àti ọmọ ìjọ sí ara wọn, àti ọmọ ìjọ sí oníwàásù. Nígbà tí a sọ nípa àtúnṣe, àtúnṣe ó ní ìgbésẹ̀ tí a ní láti gbé láti tó nǹkan ṣe, láti mú nǹkan padà bọ̀ sípò, láti mú wá sí ipò tí ó dára, èyí tí yóò mú inú wa dùn, tí ó sì mú inú Ọlọ́run dùn pẹ̀lú. Nítorí náà lónìí, ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbọ́ lónìí ó ń sọ fún wa ní ọ̀nà tí a lè gbà mú kí ìgbé ayé wa kó ní àlàáfíà, kó ní ìfọ̀kànbalẹ̀, kó ní ayọ̀, tí a fi máa gbé nínú ìrẹ́pọ̀, tí a fi mú ìjà tán, tí a fi mú aáwọ̀ tán, tí a fi lè máa bá ara wa gbé ní àlàáfíà nínú ilé wa, lẹ́nu iṣẹ́ wa, nínú ìlú wa, láàrin ọ̀rẹ́ wa àti ní àwùjọ wa. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ọ̀nà wo la lè gbà láti mú aáwọ̀ tán? Ọ̀nà wo la lè gbà láti mú ìjà tán? Onírúurú ọ̀nà ló wà èyí tí a lè gbà dojúkọ aáwọ̀ àti ìjà gẹ́gẹ́ bí olùlàjà, gẹ́gẹ́ bí ọmọ àlàáfíà. Àwọn ọ̀nà yìí ó pè fún kí a ṣìpẹ̀, ó pè fún pé kí a pe àwọn méjèèjì ká bá wọn sọ̀rọ̀,
ó pè fún pé kí a jọ sọ àsọyépọ̀, ó pè fún pé kí a bẹ ara wa láti mú ìjà tán. Nígbà tí a bá ń bẹ ara wa yìí, a sọ pé ká máa fún ara wa lówó, tàbí ká máa ṣe ìbọ̀nà, tàbí ká máa gba owó okó bẹ́ẹ̀. Ohun kan ni à ń sọ yìí. Olúwa yóò ràn wá lọ́wọ́ láti mú ìjà tán nínú ilé wa, nínú ìjọ, ní àárín wa àti ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ìgbésẹ̀ tí a lè gbé tí yóò ràn wá lọ́wọ́ tí a fi yanjú aáwọ̀ tàbí ìgbórógan ní àwùjọ wa. Ìgbésẹ̀ àkọ́kọ́ ní í ṣe pẹ̀lú àṣà wa. Ìgbésẹ̀ kejì ó ní í ṣe pẹ̀lú ìhà tí àwọn èèyàn kọ sí àti mú ìjà tán àti ohun tí ń bẹ nínú ọkàn olúkálùkù wa. Ìgbésẹ̀ àkọ́kọ́ ó ní àṣà wa. Gbogbo wa láti inú àṣà kan jáde gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè, gẹ́gẹ́ bí ara kan nínú Kristi àti nínú ìdílé. A gbọ́dọ̀ rí pé àṣà wa kò gbọ́dọ̀ tako tí Bíbélì sọ. Àṣà wa ò gbọ́dọ̀ ṣe àtakò sí ohun kan tí Ọlọ́run fẹ́. Ohun kan tí Ọlọ́run fẹ́ fún wa ni pé ká gbé ní àlàáfíà, ká gbé ní ìrẹ́pọ̀, kí a gbé nínú ayọ̀, kí a gbé nínú ìbùkún. Gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, a gbọ́dọ̀ ní lọ́kàn pé àṣà wa ó pè fún àlàáfíà, àṣà wa ó pè fún ká gbé nínú ìṣẹ́gun. Ohun kan kejì tí ó lè ràn wá lọ́wọ́ nígbà tí a fẹ́ mú àwọ̀ tán, ó ní ìhà tí àwọn èèyàn tó wà ní ìgbórógan tàbí ìjà tí wọ́n kọ sí ọ̀nà àti mú àwọ̀ tán. Nígbà tí à ń gbìyànjú láti mú ìjà tán láàrin àwọn méjèèjì, àwọn ẹlòmíràn lè gbà pé kí ìjà yẹn ó parí, àwọn ẹlòmíràn sì lọ sọ pé àwọn ò fẹ́ kí ẹnikẹ́ni kó tiẹ̀ bá wọn dá sí i, wọn ó sì máa jà síbẹ̀. Ọ̀nà kẹta ó ní ọkàn tí àwọn èèyàn fẹ́ fi mú ìjà tán, ọkàn olúkálùkù wọn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí a bá ṣe tán láti ṣe ìbádọ́rẹ̀ẹ́, láti ṣe ìbálàjà, láti mú kí àlàáfíà kó wà gẹ́gẹ́ bí olùlàjà, àwọn èèyàn lè gbà pé kí ìjà náà tán, kí a ṣe ìbálàjà, kí ó sì parí síbẹ̀. Àwọn míì lè sọ pé rárá o, àwọn ṣe tán kí olúkálùkù kó máa lọ ní ọ̀nà tiẹ̀. Mo fẹ́ sọ fún ọ ìwọ olùgbọ́ ọ̀rọ̀ yìí pé ìbáṣepọ̀ tí a sọ nípa rẹ̀ lónìí ó ní nǹkan ṣe pẹ̀lú ara wa. Gbogbo wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, aya, ọkọ, ọmọ, ọ̀rẹ́, aládùúgbò, ẹbí, ará, là nílò ara wa. Ìgbé ayé tá à ń gbé lónìí, ìgbé ayé tó ń pè fún ìbáṣepọ̀ ni. Láàrin ẹbí, láàrin ọ̀rẹ́, láàrin ìlú, láàrin ìjọ, boríborí rẹ̀ pẹ̀lú Ọlọ́run. A ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run àti sí ara wa. Ìbáṣepọ̀ tí a ń sọ fún wa nípa rẹ̀, olùgbọ́ ọ̀rọ̀ mi lónìí, ó lè jẹ́ ìbáṣepọ̀ láàrin ọ̀rẹ́ sí ọ̀rẹ́, èyí tí ó wà láàrin àwọn méjèèjì. Ó lè jẹ́ ìbáṣepọ̀ èyí tí a lè sọ pé ìbáṣepọ̀ wà láàrin wọn ṣùgbọ́n tí wọ́n jọ ń gbé ní àlàáfíà, tí wọ́n jọ súnmọ́ ara wọn, tí wọ́n sì ní ìfẹ́ ara wọn lọ́kàn. Wọ́n lè jìnnà síra wọn ṣùgbọ́n ìbáṣepọ̀ wọn ò dánmọ́rán. Nígbà tí a sọ nípa ìbáṣepọ̀ lónìí, àwọn ìbáṣepọ̀ kan wà tó pè fún pé láàrin òṣìṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àti ọmọṣẹ́, gẹ́gẹ́ bí ọmọṣẹ́ àti ọ̀gá, gẹ́gẹ́ bí oníwàásù àti ìjọ, gẹ́gẹ́ bí ìjọ sí oníwàásù, gẹ́gẹ́ bí aya sí ọkọ. Ìbáṣepọ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ èyí tó dára, èyí tí ó sì dánmọ́rán. Ìbáṣepọ̀ tó wà láàrin ọkọ àti aya ó gbọ́dọ̀ jẹ́ èyí tó fi ìfẹ́ hàn, èyí tó mú àlàáfíà wọnú ìdílé, tó sì mú ìbùkún àti oore ọ̀fẹ́ wọnú ìdílé wọn. Ìbáṣepọ̀ náà lórílẹ̀-èdè wa ó pè fún pé ẹ̀yà sí ẹ̀yà, èdè sí èdè, kí a gbé ní àlàáfíà, ká gbé nínú ìrẹ́pọ̀. Nígbà tí a sọ nípa gbígbágbépọ̀ ní àlàáfíà, ní ìrẹ́pọ̀, a ní láti pín pẹ̀lú ara wa, pín àwọn ìṣòro wa, pín àwọn ìdààmú wa, pín ayọ̀ wa, pín àwọn ìmọ̀lára wa pẹ̀lú ara wa, ká sì gba ara wa bí a ti rí. Ìwé Fílímónì tí a ti kà, a rí níbẹ̀ gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù àpọ́stélì bó ti ń ṣìpẹ̀ fún arákùnrin Onésímù, ẹni tó jẹ́ ẹrú fún Fílímónì, èyí tó sá lọ kúrò ní ọ̀dọ̀ rẹ̀
tí Paul àpọ́sítélì tó wàásù ìrere Kristi fún tí ó gbàgbọ́ tí ó sì di ọmọ ìgbàlà, ó di arákùnrin nípa ti Kristi. Nípa bẹ́ẹ̀ ó rán padà sí ọ̀dọ̀ ọ̀gá rẹ̀ Fílímónì ló fi kọ lẹ́tà yìí wípé kí wọ́n jọ máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀, kó má ṣe kà á sí ẹrú mọ́ ṣùgbọ́n kó kà á sí gẹ́gẹ́ bí arákùnrin. Ké hallelujah. Ohun tí a sọ níbí ni pé ẹrú di ọmọ, ẹrú gba òmìnira. Ẹni tó ti jẹ́ ẹrú, tó ti jẹ́ ẹni ẹ̀yìn, ó wá di ẹni iwájú. Olúwa yóò sọ di ẹni iwájú. Arákùnrin àti arábìnrin tó ń gbọ́ ọ̀rọ̀ yìí, kí ni àwọn nǹkan tí ó jẹ́ àárín gbùngbùn láti mú àlàáfíà wá, láti mú kí ìbáṣepọ̀ kó gba àtúnṣe? Nǹkan àkọ́kọ́ ó ní pé ìbáṣepọ̀ láàrin ara wa ó mú kí ìgbésí ayé wa kó tẹ̀síwájú, ó sì mú kí ìgbésí ayé wa kó nítumọ̀. Ìbáṣepọ̀ láàrin ara wa, èyí tí ó ní ìfẹ́, tí a gbọ́ra wa yé, tí a ń tẹ́ra wa lọ́rùn, tí a ń ṣe àṣejọ papọ̀, ó jẹ́ èyí tí yóò mú wa ní ìrírí Ọlọ́run, èyí tí yóò yẹ ká mọ bí Ọlọ́run ti rí, pé Ọlọ́run fẹ́ wa, àwa náà gbọ́dọ̀ fẹ́ràn ara wa pẹ̀lú. Torí ìgbésí ayé èyí tí ò bá sí ìbáṣepọ̀ nú rẹ̀, irú ẹni bẹ́ẹ̀ ó máa wà ní òun nìkan ṣoṣo ni. Bẹ́ẹ̀ ni ìgbésí ayé rẹ̀ kò lè dára bí ó ti wù kó rí. Lọ́nà kẹrin, ìgbésí ayé tí a ń sọ fún wa nínú rẹ̀, tí a ò bá gbé, irú ẹni bẹ́ẹ̀ yóò wà lóun nìkan ṣó, tí ó sì máa gbé lásán. Ìgbésí ayé tí a ń gbé tó nílò ìbáṣepọ̀ láàrin ará, láàrin ọ̀rẹ́, láàrin ọkọ àti aya, eléyìí yóò ràn wá lọ́wọ́ láti lè máa bá ara wa sọ̀rọ̀, yóò ràn wá lọ́wọ́ láti máa ṣe papọ̀ pẹ̀lú ara wa, yóò ràn wá lọ́wọ́ láti bá àìní ara wa pàdé, yóò ràn wá lọ́wọ́ láti pín àwọn ayọ̀ wa, ìbùkún wa, ire wa àti ọjọ́ ọ̀la wa. Ké hallelujah. Ìbáṣepọ̀ ó pè fún mímú kí ìgbésí ayé wa kó dára, mímú kí ìgbésí ayé wa kó tẹ̀síwájú. Nítorí nípa ìbáṣepọ̀ a lè hùwà sí àwọn mìíràn lọ́nà tí ayé wọn yóò gbà nítumọ̀, ní ọ̀nà tí ayé wọn yóò gbà dára. Pé ìwà wa, ìṣe wa, ìgbésí ayé wa nínú ìbáṣepọ̀ yóò ràn ẹlòmíì lọ́wọ́ láti lè mú kí májẹ̀mú ìgbé ayé bí dára àti èròǹgbà Ọlọ́run fún ayé rẹ̀ kó wá sí ìmúṣẹ. Ìbáṣepọ̀ a máa mú ìdàgbà wá, a máa mú ìdàgbà wá, a máa mú kéèyàn ọmọ bó ti tó, a máa mú wa nígbà tí a bá ń bá ara wa ṣepọ̀, ọ̀rẹ́, ọkọ àti ìyàwó, yóò jẹ́ ká lè mọ ibi tí a kù sí àti àwọn ibi tí a ti ń ṣe dáadáa. Olúwa yóò ràn wá lọ́wọ́. Àkókò tí a ń bá ara wa rẹ́ papọ̀ yìí, tá à ń bá ṣe ìbáṣepọ̀ yìí, ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, ó ṣe pàtàkì ní ọ̀pọ̀lọpọ̀. A gbọ́dọ̀ mọ̀ yìí pé nípa bíbá ara wa ṣe papọ̀ yìí, ó jẹ́ ọ̀nà tí a fi lè bá Ọlọ́run ṣe pẹ̀lú Ọlọ́run tí a kò rí. Nígbà tí a bá fẹ́ràn ọmọnìkejì wa, ó fi hàn pé a fẹ́ràn Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí a bá kórìíra ọmọnìkejì wa, ó fi hàn pé a kórìíra Ọlọ́run tí a kò rí. Ará olùfẹ́ tó ń gbọ́rọ̀ yìí lónìí, àwọn nǹkan wọ̀nyí la ní láti kíyèsí tó lè mú kí ìgbórógan, ìjà tàbí aáwọ̀ kó wà nínú ìbáṣepọ̀ wa. Ohun àkọ́kọ́ ó ní owú, ẹlẹ́ẹ̀kejì ni ìlara ṣíṣe, àìní ìgbàgbọ́ àti àìní ìgbẹ́kẹ̀lé nínú ara ẹni, ẹlẹ́ẹ̀kẹta ni àsìgbọ́, káwọn yóò sì yàn gbọ́ kí wọ́n sì yàn túmọ̀, ẹlẹ́ẹ̀karùn-ún ó ní ìjákulẹ̀, kéèyàn orí ìjákulẹ̀, ẹlẹ́ẹ̀kẹfà ó ní kéèyàn máa sọ̀rọ̀ èèyàn kẹ́lẹ́kẹ́lẹ́ lẹ́yìn, ó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ èèyàn láì dá lẹ́yìn, ẹlẹ́ẹ̀keje ó ní kéèyàn máa ṣòfófó, ẹlẹ́ẹ̀kẹjọ ó ní kí èèyàn kó máa tú àṣírí tí a fi léèyàn lọ́wọ́ kéèyàn máa tú, tàbí kí wọ́n ṣe ìdájọ́ àìdá, ìdájọ́ òdìdì, ìdájọ́ ègbè fún ènìyàn. Àwọn nǹkan wọ̀nyí ó lè mú kí ìbáṣepọ̀ kó dàrú, kí ìbáṣepọ̀ kó rẹ́gá, kí ìbáṣepọ̀ kó má sì dánmọ́rán. Ará olùfẹ́, mo ń sọ fún ọ lónìí, o ní láti rí i pé o mú ìbáṣepọ̀ rẹ lọ́kùnkúndùn. Ìbáṣepọ̀ ìwọ àti ìyàwó rẹ gbọ́dọ̀ dára lọ́dún yìí. Ìbáṣepọ̀ àti ìwọ àti ọkọ rẹ gbọ́dọ̀ dára lọ́dún yìí. Ní ìbáṣepọ̀ rere pẹ̀lú ọkọ rẹ, pẹ̀lú aya rẹ, pẹ̀lú àwọn ọmọ rẹ lọ́dún yìí. Ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn aládùúgbò rẹ. Ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ, ẹ̀gbọ́n rẹ àti àbúrò rẹ. Jẹ́ kí ìbáṣepọ̀ tó dára kó wà nínú ìjọ Ọlọ́run. Kí a ní lọ́kàn láti jẹ́ kí ìfẹ́ wà, kí
á sì dáríjì ara wa. Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Àmín. Ará olùfẹ́ tó ń gbọ́rọ̀ yìí lónìí, ọ̀nà wo la lè mú kí ìjà kó tán? Ọ̀nà wo la ó gbà tí ìjà ó fi tán? Ohun àkọ́kọ́ tá a ní láti ní pé a ní láti bi ara wa léèrè ìbéèrè yìí. Ǹjẹ́ ìjà tí mò ń jà yìí, ǹjẹ́ àrọ̀ tó wà láàrin wa yìí só lè mú kí n pàdánù arákùnrin, kí n pàdánù arábìnrin, tàbí kó lè mú kí ìyapa kó dé bá àwa méjèèjì, tàbí ó lè mú kí ilé wa kó túká? Àwọn nǹkan òye a gbọ́dọ̀ ní nínú ọkàn wa láti bi ara wa léèrè pé ṣé ìbáṣepọ̀ yìí ó pè fún pé kémi àti ìyàwó mi ká túká, ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, tàbí àtàwọn ọmọ ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀, tàbí kí n pa ọ̀rẹ́ mi tì ká máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ohun kan mìíràn tí a ní láti mọ̀ ni pé àwa méjèèjì tí a wà nínú ìgbórógan yìí, a gbọ́dọ̀ ní lọ́kàn láti parí ìjà, láti wà ní àlàáfíà. Ọkọ ni o, aya ni, àti àwọn ọmọ kárí pé a wá ọ̀nà láti pàdé papọ̀ ní ọ̀nà tí inú Ọlọ́run yóò fi dùn sí wa. Kí a mú ìjà tán lábẹ́ ìṣàkóso bó ti wù kó rí, kí a gba àlàáfíà ní ààyè. Ìgbà tí a bá ń ṣe ètò ìbálàjà, tí a bá ń ṣe ètò ìbádọ́rẹ̀ẹ́, èyí tí ó mú kí àlàáfíà kó wà ní àwùjọ, kó wà nínú ilé wa, kó wà ní agbègbè wa, kó wà nínú ìjọ Ọlọ́run, ó lè gba àkókò lọ́pọ̀lọpọ̀. Bí àkókò yẹn tilẹ̀ wù kó pẹ́ tó, a ò gbọ́dọ̀ sọ pé a ò ṣe mọ́. A ní láti rí pé a parí iṣẹ́ yẹn. Olúwa yóò sì ràn wá lọ́wọ́. Má jẹ́ ká gbàgbé wípé onílàjà ni wá. Ọlọ́run ti pè wá láti bá aráyé làjà sí ọ̀dọ̀ ara rẹ̀. Alábùkún fún ni àwọn onílàjà, nítorí pé ọmọ Ọlọ́run ni a ó máa pè wọ́n. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí a fẹ́ mú ìjà tán, a gbọ́dọ̀ fẹ́ràn ara wa. Ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 12, ó ní òfin mi ní eléyìí pé kí ẹ fẹ́ràn ara yín bí èmi ti fẹ́ yín. A ò lè ṣe ká mọ́ ti ara wa mọ́lẹ̀. Ẹni tó bá tẹ̀ mọ́lẹ̀ tó bá sọ pé má bínú, ó ti parí náà nìyẹn. Ẹ jẹ́ ká wá ọ̀nà láti dáríjì ara wa. Nínú ìwàásù tòní, ìpè àti ẹ̀bẹ̀ tí Paul àpọ́sítélì tó ń bẹ̀ fún Onésímù lọ́dọ̀ Fílímónì, ó ní ẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́. A ti sọ nínú ọdún yìí pé ọdún oore ọ̀fẹ́ àti àlàáfíà ni. Kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó lè jọba láàrin wa, lágbègbè wa, nínú ilé wa. Ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè. Kí àlàáfíà lẹ́kùnrẹ́rẹ́ kó lè jẹ́ tiwa. Ẹ jẹ́ ká gba oore ọ̀fẹ́ Ọlọ́run láàyè. Ẹ̀bẹ̀ fún ìfẹ́ ni. Ìfẹ́, ká fẹ́ Ọlọ́run, ká fẹ́ràn ara wa. Ìpè fún ìdáríjì ni. Ká dáríjì àwọn tó ṣẹ̀ wá, dáríjì ìyàwó rẹ̀, dáríjì ọkọ rẹ̀, dáríjì àwọn ọmọ rẹ̀. Ìpè láti ṣe àtúnṣe ńlá èyí tó dámọ̀ràn lọ́dún yìí ni. Olúwa yóò sì ràn lọ́wọ́. Gbé ìgbésẹ̀ kan lónìí láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ nípasẹ̀ Jésù Kristi. Gba Jésù Olúwa ní Olúwa àti olùgbàlà rẹ̀. Mú aáwọ̀ kúrò nínú ọkàn rẹ̀, mú ìjà kúrò nínú ayé rẹ̀, mú ìkorò kúrò nínú ọkàn rẹ̀, mú ìbínú kúrò nínú ọkàn rẹ̀, mú ọ̀rọ̀ asán kúrò nínú ọkàn rẹ̀, mú èrò búburú kúrò nínú ọkàn rẹ̀ lónìí. Pé Jésù lọ sínú ọkàn rẹ̀ láti ràn ọ́ lọ́wọ́. Yóò sì dára fún ọ ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a gbé ọ̀gá lọ́pọ̀lọpọ̀ fún ọ̀rọ̀ rẹ tó ti rán sí wa. Gba ọpẹ́ wa. A béèrè fún àlàáfíà ní àwùjọ wa. Jẹ́ kí àlàáfíà Ọlọ́run kó jọba. A béèrè fún àlàáfíà nínú ìlú wa. Jẹ́ kí àlàáfíà Ọlọ́run kó jọba. A béèrè fún àlàáfíà ní agbègbè wa. Jẹ́ kí àlàáfíà Ọlọ́run kó jọba. Gbogbo ibi tí ìjà wà, tí ìdààmú wà, tí ìtàjẹ̀sílẹ̀ wà lónìí, Olúwa fòpin sí. Ọlọ́run, a béèrè fún ẹ̀mí ìfẹ́, ìgbọ́ra ẹni yé, ẹ̀mí ìdáríjì. Olúwa fi fún wa. Olúwa ràn wá lọ́wọ́ láti máa gbé ní àlàáfíà, ní ìrẹ́pọ̀, nínú ìfẹ́ pẹ̀lú aya, pẹ̀lú ọkọ, pẹ̀lú àwọn ọmọ wa. Gbogbo àwọn tí wọ́n ti kọ ẹ̀yìn síra wọn lónìí, ilé wọn jẹ́ kó wà ní àlàáfíà, àwọn ọmọ wọn jẹ́ kó wà ní àlàáfíà. Olúwa mú wọn pàdé papọ̀, kí wọ́n máa gbé nínú ìrẹ́pọ̀, wọ́n máa gbé nínú ìbùkún rẹ̀, wọ́n máa gbé nínú ìṣẹ́gun, ká máa gbé nínú àlàáfíà. Mo sọ nípa tìrẹ lónìí bí o ti ń gbé ìgbésẹ̀ láti máa gbé ní ìrẹ́pọ̀, ní àlàáfíà, nínú ilé rẹ, nínú ìjọ Ọlọ́run, ní àwùjọ. Yóò dára fún ọ. Ṣẹ́gun yóò jẹ́ tìrẹ. Ìbùkún Ọlọ́run yóò jẹ́ ìpín rẹ lọ́dún yìí. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ ńlá ti Jésù Kristi
Olúwa wa, àmín. A kò lè fẹnu sọ bí fẹ́rẹ̀ ti pọ̀ tó, títí a ó fara wa rúbọ. Àánú tí ó ń fi hàn, àtayọ̀ tó ń fúnni, jẹ́ ti àwọn